ọ̀rọ̀ tá a fẹ́ sọ lónìí òun náà ni kí ni Islam, kí ni o Islam tí wọ́n ní ká ṣe. Ọ̀nà mẹ́ta ni Islam pín sí, òun ní jẹ́ àárín rẹ̀, àmọ́ òun náà mẹ́tẹ̀ẹ̀ta, wọ́n kà pé àárín rẹ̀ ní orúkọ kan. Islam gangan fúnra rẹ̀ mẹ́ta ni. Ṣé ọ̀rọ̀ mi yé yín? Islam aláwọ̀kọ́ ni foundation, ìkejì ni pillars, ẹ̀kẹta òun náà ni roofing. Ká roofing lé sẹ́ẹ̀mọ̀ tí èyàn bá múlé tó ṣe foundation tó dáa, tó dẹ̀ gbé gbogbo òpó àti fẹ́ǹsì tó dálẹ̀, ó wá kù roofing lásán, ó wá roof ẹ̀, àtòjò àtòrùn wọ́n destroy ilé yẹn. Ṣé pé sùtà mẹ́ta ni ó ṣe léwu? Sùtà mélòó? Ṣé mọ̀ sùtà mẹ́ta? Al-muskilatul ula, al-fitnatul ula, ó ní yí pé ìbàjẹ́ aburú ọkàn àti ìpìlẹ̀ àtàrin. Ìbàjẹ́ aburú yóò ṣe kíni? Kí ló dé? Roofing tó yẹ kó níhun kò jẹ́ ààbò fún èèyàn tí ń súnbẹ̀ nìkan, ààbò ló jẹ́ fún èèyàn gẹ́gẹ́ fúnra rẹ̀ àti foundation rẹ̀. Ẹ parí gbogbo ilé ẹ̀wà kàn ẹgbẹ́ mi sí ilé nǹkan yóò ní ààyè, yóò padà wó. Kí ló dé? Ẹ fi roofing sí. Àdánwò aláwọ̀kọ́nù ìyẹn ni pé ń tẹ́ pẹ̀lẹ́ sí ààyè ọba, àdánwò aláwọ̀kọ́nù. Ẹlẹ́ẹ̀kejì, ẹni tí ń gbé bẹ̀ yóò kó ń bẹ̀, ẹni tí kò ní ṣe é gbé, bí mo ti fẹ́ sọnù, kò ní ṣe é gbé. Torí foundation tá a ṣe àti pillar wall tó yẹ kí roofing ṣe kíni kó complete ẹ̀, nítorí èèyàn tó fẹ́ gbé bẹ̀, èèyàn wọn wà ní ilé gbé bẹ̀, òní muskil ẹlẹ́ẹ̀kejì. Ìyẹn ni wípé ẹ̀sìn yẹn àti èèyàn tí ó fẹ́ ṣe wọ́n lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ̀kẹta, ilé tí ó bá ti ní roofing ó ti rọrùn fún ọ̀tá léwu bí olè, tí a pé ọ̀tá lé olè ní. Àbọ́ta mi tẹ̀ pé ó lè má jẹ́ pé olè lọ fẹ́ jà, bóyá fẹ́ ṣe àwọn ará inú ilé ní ṣùtá, àbí bí ó dẹ́ ẹlẹ́ẹ̀tì rẹ̀kùn ẹlẹ́ẹ̀ ní wíńdò, íńtẹ́ẹ̀tì kọjá wíńdò àti kíni yóò wà nìyí, àní ẹ̀tì ilẹ̀kùn ilé, ẹ̀tì gbogbo wíńdò rẹ̀, ẹ̀ẹ̀sì kàn, ẹ̀ẹ̀sì roofing rẹ̀, ẹbí ọfẹ́ wọ́bẹ̀. Tí ó tọ́ka sí pé ilé gan àti property inú ẹ̀ àtèyàn inú ẹ̀ wọ́n wà secure without kíni o roofing. Now àwọn afẹ́ ọmọ kíni ń pè ní Islam. Ìjẹ́ ń pè ní Islam tí ìsọgbọ́n orí ẹni kankan nínú èdè àti ẹ̀ bí ẹni tó kọ́ wa ṣe gbé wa. Àmọ́ á challenge ara wa sí Islam náà. Àkọ́kọ́ rẹ̀ òun náà ní foundation, ẹ̀kejì rẹ̀ òun náà ní kíni pillar and wall, tí ẹ̀mẹ̀ kẹta ẹ̀ òun náà ní roofing. Kí ni foundation? Iman ni foundation, iman, al-iman on foundation. Kí ni wall àti pillars ẹ̀ òun náà ní Islam, orígun márùn-ún ẹ̀. Oye wall yẹn òun ní al-ihsan. Oye àálẹ̀pọ̀ ni ó lè wà lọ́tọ̀, ṣùgbọ́n tá a fẹ́ lò nǹkan mẹ́ta la fẹ́ lò: ìpìlẹ̀, tí ń bẹ láàrin àti tí ń bẹ ní kíní o òkè. Tọ́wọ́ ipá bá afẹ́ wá yà wọ́n lọ́tọ̀ tó wá sọ pé Islam kíní o mẹ́rin. Kíní Islam mẹ́rin: foundation, pillars, wall and roofing. Ṣùgbọ́n torí pé àlàyé tá a fẹ́ ṣe tá a bá ní ká máa kó pábà ń pè mẹ́rin yóò ju mẹ́rin lọ, tọ́rọ
kílẹ̀ máa pè fọ́níṣọ́rìn òun náà ara lé ni àfẹ̀mọ̀ kàmẹ́jọba bí wáyárìn bẹ̀tà láyé tá a fẹ́ ṣe gbòógì láfẹ́ ṣe lágbẹ́ pé mẹ́ta ni gbogbo tá a sì ń pè mẹ́tẹ̀ẹ̀ta ń pátá la rí ìtọ́ka sí tábí foundation ni iman. Arákùnrin kan wá wọlé tọ̀ wá bá ànábì irun orí ẹ̀ dúdú dáadáa àmọ́ gbogbo aṣọ tọ́wọ̀ kìkì white kọjọ bí ẹni pé ẹni tó ṣèrìn àjò ní ọkàn wọlé ó sì ń bọ́ àsọdọ̀ ànábì straight ó gbé ọwọ́ rẹ̀ lórí itan ó bẹ̀rẹ̀ sí wọn bí ànábì léèrè question nípa ẹ̀sìn ìgbà tó lọ tán ànábì ní Jibril nù ọwọ́ abayé sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn yín kí wàá ní tọ́wọ́ bá ànábì sọ ọ̀nà tí ń gbà bá ànábì sọ ànábì gan sọ fún pé manil mas'ulu anhu bi alam mina shahid ṣé ẹni ẹ̀ ń bi léèrè ẹni tẹ́ ń bi léèrè question ẹ̀rọ ọmọ ìjọ ẹni tí ń béèrè lọ ìwọ tó ń béèrè gan ọmọ ìjọ èmi tó ń bi léèrè lọ tọ́wọ́ náà tó gbà wá nù pé ìwọ Muhammad mo tẹ̀ fẹ́ níṣẹ́jú àwọn èèyàn rẹ mo fẹ́ bi ọ́ léèrè question kan mal iman kí ni iman ànábì ṣàlàyé sọ̀dáktà òdúdú ọ̀rọ̀ lọ́sọ ó tún wá ní wà mal islam ó sọ fún ihsan fún fúnra ànábì lọ sọ pé wà zarwatu zanamihi òkè islam òkè tó ga jù lórí níbi islam al-jihad ó náà ní jihad so ìpìlẹ̀ aláwọ̀kọ́ ó náà ní iman àárín rẹ̀ ó náà ní pillars islam àti ihsan ó yé nìsín pillars islam àti ihsan gẹ́gẹ́ bí Jibril ṣe ṣàlàyé àmọ́ òkè rẹ̀ ó ní jihad àlàyé kí ni iman ẹ gbogbo abáṣe wáyé níta ọkọ nídìí ẹni iman kan tó máa sọ ọ̀rọ̀ fatiwa fikiu sọláàtù gbogbo nǹkan kan tó máa sọ ẹjẹ́ akọ́ mọ àlànsìn ìpìlẹ̀ ní pé ṣé ọmọ ọlọ́run iman tó bá wà fún yàn òun lẹ́lẹ́ rámà náà lọ́dọ̀ ẹ̀ lónìí mùsùlùmí pọ̀ gan over 90% tí wọ́n lámà náà kí ló dé la amanatu liman la imanu lahu ẹni tí ó bá ti ní iman tó jinlẹ̀ kò lè sáàmà náà lọ́dọ̀ ẹ̀ rárá imani àmì mẹ́fà lónìí ànábì lọ́kọ́ wa mẹ́fẹ̀ẹ́fà tó bá ti ní fílẹ̀ mẹ́fà tó bá ti ní fílẹ̀ mẹ́fà kọ́mọ́ fílẹ̀ ò ní mọ́ni ó lè dára rẹ̀ láàmú ọkọjá mẹ́fẹ̀ẹ́fà tánà bí wù àìgbọ́ yé ni àmọ́ kà mú tíra wọn akọ wa lè kíw àmọ́ ṣe wáàsí ẹ̀ tó ṣe wáàsí gan kò ní fílẹ̀ kankan kí ni fílẹ̀ aláwọ̀kọ́ ọkọ̀ mọ́ ní fílẹ̀ ọlọ́run ní fílẹ̀ ọlọ́run kí ni tó ń pè ní fílẹ̀ ọlọ́run láìláyé lọ́gbà kí ni fílẹ̀ ọlọ́run ó gbàpọ̀ wà yóò dàbí ẹni pé gbogbo ìgbà ló ń rí ìròyìn yóò máa jọ́ lójú at the same time yóò máa dẹ́rùbọ̀ ìròyìn rẹ̀ yóò máa ṣe ọ́ lójú èèyàn yóò máa jẹ́ kọ́kàn rẹ̀ yóò máa ràn kàn ìròyìn ọlọ́run yóò máa bífẹ̀ sínú ẹ̀ gbogbo ìgbà ló máa wá ojú rere rẹ̀ àtàánú rẹ̀ nítorí pé ó sọ̀rọ̀ kó ti dára irúfẹ́ ìwòlò ẹ̀kẹ́dà ní sọlọ́run tá a bá mọ ọlọ́run àbá fẹ́ràn ẹ̀ ṣùgbọ́n bá a ṣe mọ́ ẹgbẹ́ mi nìṣẹ́ lọ́jẹ́ kífẹ́ wa náà mọ́ ọba tó jẹ́ wípé gbogbo nǹkan pátápátá tí ń ṣẹlẹ̀ ní ayé wa ọ̀sẹ̀ yìí máa rẹ̀ ó ṣe fẹ́ ni ṣáàrì ọlọ́run kò sí bẹ́ẹ̀ lóbi ròyìn ọlọ́run àfikọ́ ọ̀sọ́ fọ́nà pé ròyìn ara rẹ̀ kí wọ́n á máa sọ bó ṣe sọ tí múmi ní tó bá bẹ́ẹ̀ tí ọlọ́run wà náà láfẹ́ràn jù aláìkẹ́ tí a bá fẹ́ràn ìyàwó wa nítorí ọlọ́run láti fẹ́ràn ìyẹn bẹ láàrin kọ́ ọ̀dọ́lọ́mọ àti kò onímọ̀ tó bá ti nímọ̀ àwọn nǹkan tọ́lọ́run fẹ́ wà á padà rí pé ìyàwó ẹ̀gán tó bá fẹ́ràn nítorí ọlọ́run ló fẹ́ràn everybody yìí ayé tó bá fẹ́ràn rẹ̀ nítorí ọlọ́run ló fẹ́ràn ó jẹ́ nísìn ọlọ́run tóbi ó ju gbogbo nǹkan expect lọ ẹlẹ́ẹ̀kejì fẹ́lẹ̀ múmi ní òdodo ó gbọ́dọ̀ gbàgbọ́ nínú màláíkà tí wọ́n ti ń sọ fún ọ pé babaláwo yóò lo irun mọ́lẹ̀ ọmọ rẹ̀ rìn agbára mélòó nínú mọ́lẹ̀ nílẹ́gbẹ̀ẹ́ àwọn màláíkà operation táwọn àwọn mọ̀lẹ̀ máa ṣe ẹgbẹ́ ìrìnsẹ̀ ìṣẹ́jú màláíkà wọn gbà sí tó bá jẹ́ aláàfikàr tí ń ka Qur'an tó súnmọ́ lọ àmàlẹ́kò lè wòran Allahu waliyul ladina amanu
يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم شيطان يخرجهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون wọ́n ò lè wọ̀ná wọ́n à lè súnmọ́ èso a máa jẹ sùlọ wọ́n a sì máa yẹra wọn jẹ màlẹ́kà ní ìyẹra wọn jẹ tọ́lọ́lọ́ ní máa kọ̀ọ̀tọ̀ màlẹ́kà. So mùmínì tí olóògùn bá ń ṣe gàrú orí nǹkan wí kó tó máa ṣe gàrú yóò ṣe gàrú ó wà lẹ́wọ́n ní tí ń rí tí fi ṣe gàrú yóò ṣe gàrú yóò dẹ̀ fìnísì rẹ̀ nígbà tó ọmọ tẹ́ ń pè màlẹ́kà wọ́n mọ̀ pé subhanallah tó ń ṣe la ilaha illallah wahdahu la sharika lahu gbogbo àwọn askáàrù tó ń ṣe askáàrù yẹn ẹnìkan ṣe àti kọ́lọ̀ wọn ó ti di àwọn mọ̀lẹ́kà sọ́dọ̀ ti ẹ̀nà wó ní ìdíkò orí nítorí fi ń rí àlìjànú ní pé agbára rẹ̀ ọkọjá bó ṣe wà náà lọ nítorí fi lè rí mọ̀lẹ́kà ní pé ọkọjá bẹ́ẹ̀ ni bí Tinubu ṣe wà wọn tẹ́nìká bá lóhun rírí inú wa nínú tẹlifíṣàn àwa tá a bá rí ní ojúkorojú yóò wà limited gbogbo wa ṣe wà bí ó lè jẹ́ kò sẹ́nìkà tó rí Tinubu rí kí ló dé pé kó wà very very important very great ṣùgbọ́n tó lọ́dọ̀ ní rí mọ̀lẹ́kà wọ́n great jù ọ lọ àfitọ́lọ́ bá fẹ́ jẹ́ kẹ́dàrí ó lè wà ohun tó bá fẹ́ oríjọ́ kan bẹ ọ̀kan náà àwọn sàhábà ó ń ka Quran ẹ̀sìn tí wọ́n so mọ́lẹ̀ òun wà lábẹ́ ilé ó ń ka Quran lọ́wọ́ bí alẹ́ báyìí ẹ̀sìn tí wọ́n so mọ́lẹ̀ ẹ̀sìn ẹ̀sà tó bá ti ń ka Quran lọ ẹ̀sìn ẹ̀sà ń sáré káàkiri ó kọ́ wù pé kí ní sẹ̀sìn ó kàn tó ń ka Quran yẹn lọ ni ọkàn díẹ̀ kan náà ni ẹ̀sìn ẹ̀ ti wá fẹ́ já ó ti fẹ́ já lọ́wọ́ ní kò wọ́n sáré pé ẹ̀sìn yóò já ṣégun àwọn tó ń karọ́ ẹ̀lọ́jẹ́ kẹsàn wọn ó sì sáré jáde báyìí ọkàn rí pé àwọn kẹni bí ìmọ̀lẹ̀ kan ó ń gunú sánmà lọ bó ṣe di ọjọ́ kejì sàbí yẹn wá lórí ìbánà bí pé ó narrate story yẹn pé òun ka Quran ó sì kọ́kọ́ ń ka àwọn orí tẹ́sì yẹn ń dàrú tó wá tó yá tó ń bá ti stop Quran yóò dúró tó wá tó sì ń kà yọ mọ̀ ọlọ́wọ́ àwọn òtẹ̀ wà bọ́dà pẹ̀lú tiẹ̀ wọ́n á ń kà lọ ó ní ọkọ̀kọ̀ ń ṣe ìdí ẹ̀dẹ́ mọ́ ya ó fẹ́ já bó tó wá ní kó wọ́n jáde òun bá rí ìmọ́lẹ̀ lọ́bá lókè ànábìlẹ̀ tẹ́rì kalẹ̀ màláíkà ó ní àwọn màláíkà nù ó láwọn màláíkà nù wọ́n ń gbádùn Kùránì tó ń kọ́ ànábìlẹ̀ ẹ̀tọ́ lẹ̀ ní ìmọ̀ ìbúra tó bá kájú bá ń lọ ọ̀rọ̀ àfojú gan ni wọn tàbí pé ibẹ̀ yẹn làwọn àbá sọ pé a lè rí màláíkà mọ̀ tó bá wọ lóhùn ni o fílẹ̀ màláíkà nù wa kutubihi mọ́dàrẹ̀ láàmú pa àwọn ìwé Ọlọ́run orí ó sọ ǹtọ́ bá wọn káàkiri ṣùgbọ́n jùrọ̀ máa lè Quran iná ni mo ti ṣàlàyé bí i àbí bẹ́ẹ̀ bá ṣe fẹ́ràn Quran sí ní má ni yóò ṣe nípìlẹ̀ sí nǹkan mẹ́ta ní bẹ́ẹ̀ bí Quran ni o nǹkan mélòó pé wọ́n ní kọ́ ọmọ bó ṣe máa ká kó o ṣe mọ̀ túmọ̀ rẹ̀ kó o ṣe ló ń tọ́ bá mọ̀ túmọ̀ rẹ̀ ẹ̀kẹrin wa rusulihi àwọn òjíṣẹ́ rẹ̀ gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run alayhim salatu wassalam àmọ́ gbogbo ẹni ọba máa ń sọ sàlátù fánàbí pọ̀ tó fẹ́ràn ànábì ìfẹ́ràn yẹn ló jẹ́ ká sàlátù rẹ̀ pọ̀ ẹgbẹ́ nìsín ó ti ní ìpìlẹ̀ ìgbàgbọ́ ṣẹlẹ̀ tó fẹ́ràn ànábì gbogbo súnà rẹ̀ ni ọmọ ọ̀rọ̀ lọ́rùn yóò máa wà ní tó bá ní ìfẹ́ ànábì méjì ní ìfẹ́ ànábì ọ̀nà mélòó ni ẹni bá fẹ́ gẹ́ẹ̀tì ànábì tó fẹ́ fẹ́ràn ànábì méjì ni 1 kọ́ ọmọ kí ló ṣe 2 kọ́ láìkí tó ṣe yàtọ̀ sí ànábì pé Ọlọ́run ránṣẹ́ kẹta ṣe ńgbàtọ̀ Ọlọ́run fẹ́ràn ànábì sọ ọwá ìmọ̀ nípa nǹkan tánàbí máa ṣe torí pé ẹni tó lóun fẹ́ràn ànábì ó lè fẹ́ràn ànábì àfi kó yẹ kó torí Ọlọ́run fẹ́ràn rẹ̀ sọ ọmọ pé ànábì lọ dáa ju gbogbo ẹ̀dá òun lọ ga gbogbo wa gbọ́dọ̀ òun ló tóbi ju gbogbo àwọn ànábì Ọlọ́run òun lọ́lọ́run fẹ́ràn ju gbogbo ẹ̀dá orílẹ̀ ayé òun ló fẹ́ràn ju gbogbo àwọn ànábì rẹ̀ ọwọ́ a máa sọ wípé ẹwọ ẹni Ọlọ́run fẹ́ràn ẹ̀mí náà gbọ́dọ̀ fẹ́ràn rẹ̀ àmọ́ kí ló ṣe tọ́lọ́run fẹ́ràn rẹ̀ ó wà máa wá wọn ṣe rẹ̀ ìfẹ́ Ọlọ́run kápẹ́ náà ló fi ń wá súnà ká ọ̀kàn ní yóò ń gbéra ga lásán torí pé súnà yẹn àríwá àtọ́lọ́run ní ọmọ pẹ̀sì pọ́ ọmọ fi táàkà àwa lo súnà sẹ́yìn lo súnà ní ẹ ti ń wá súnà ìfẹ́ tọ́lọ́run ní sànàbí lòun náà ń wá pé kó dé sí ọmọ gbogbo tánàbí ṣe lọ́jọ́ kọ́lọ́run wọn láìkẹ́ wọn náà wá láìkẹ́ ànábì torí pé ó wá ń wá kíni méjì ó ń wá kí ló ṣe tó wá ti rádìí sí báyìí yóò lè sìn sí tó wá ti wá lè sìn sí yóò láìkí tó ṣe òun náà wá sí kíni yóò wá lò ìtàn pè nífẹ̀ẹ́ nù ó ti ní sìn wà rùsùlì ọ̀gá rẹ̀ nù wà ń tún mi náà bil qadar àbí kọ́ ọba kádàrá sẹ́mọ kádàrá gbogbo tó bá ti ṣẹlẹ̀ ẹ̀fì lọ́lọ́lọ́ ò ní wàhálà ní ayé ẹ̀
tí dáadáa bá ń ṣẹlẹ̀ alhamdulillah, tí nǹkan kan bá tó ṣẹlẹ̀ tí ó tó dáa múmi ní òní ìbànújẹ́ yóò ní alhamdulillah, ohun tó tún wù nù ara tó fẹ́ fi mí dànù. inna awliya Allah ọlọ́lá àwọn wòlíì ọlọ́run la khawfun alayhim wọn àti bẹ̀rù wọn èdè ìbànújẹ́ alladhina amanu wa kanu yattaqun wọ́n gbọ́ lọ́n gbọ́ wọ́n sì máa páyà rẹ̀. wal yawmil akhir wa an tu'mina bil qadari khayrihi wa sharrihi wal yawmil akhir kọ́ gbàgbọ́ pa ọjọ́ àlìkìyámọ̀ sẹ́ẹ̀ máa túmọ̀ rẹ̀ wọ́n máa ní fílẹ̀ pé tí kú bá dé ní ìsìn wọn àgbé wájú ọlọ́run bó ní ṣe sọ yìí wọ ọlọ́run bó ní ṣe sọ yìí. àwọn àpilẹ̀ gbàgbọ́ rẹ̀ ẹgbẹ́ ẹwu márùn-ún lọ mẹ́fẹ̀ẹ̀fà yẹn lọ ẹ̀rí gbogbo márùn-ún tí mo kà lẹ́yìn aláwọ̀kọ́ ọlọ́run ó ń júwe ọlọ́run náà ni màlẹ́kà ń júwe ọlọ́run bẹ́ẹ̀ kọ́ ni ìwé ó ń júwe ọlọ́run bẹ́ẹ̀ kọ́ ni àwọn ànábì ọlọ́run ó ń júwe ọlọ́run àbí kọ́ ọjọ́ àlìkìyámọ̀ ó ń júwe bọ́ ọlọ́run ṣe bá ti gbọ́dọ̀ bẹ̀rù ẹ̀ tó kádàrá ńkọ́ ó ń júwe ọlọ́run tọ́lọ́ bá ti wá jókòó nínú èèyàn dáadáa ẹgbẹ́ mi nìsín wọ́n sọ pé ó ti mẹ́mọ́ ìpìlẹ̀ nu so foundation ṣe gbélé lórí báwọn pillar ṣe gbélé lórí àti wọ́ọ̀lù pillar Islam tọ́nà rú ẹ̀ gbogbo tó lóò níwú ẹnà ẹ̀kọ́ onímọ̀ pé ọlọ́run tó ní gbọ́ kó tí jẹ́ mùsùlùmí o àyàfi tọ́gbà pé la ilaha illallah muhammadu rasulullah ó ti di mùsùlùmí kódà kó tó kan mẹ́rin yòókù ó ti di mùsùlùmí la ilaha illallah muhammadu rasulullah lórí márùn-ún amẹ́fẹ̀fà tí mo dákọ̀ yìí tó ti nílá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọwá ní kò sí ọba kan àfọ́nà Muhammad ló sì rán òun lòjíṣẹ́ rẹ̀ tí ma tẹ̀lé ìsìláàmù rẹ̀ bí àbẹ́ ìdìbò ẹ̀yẹ owó túnmọ̀ kò sáyé ní ilé tú ní ìsìn túnmọ̀ la ilaha illallah ìní sí ẹnì kankan ìní gbẹ́ nìkan lọ́lọ́run ìní tẹríba fẹ́ nìkankan ìní bẹ̀rù ẹnì kankan ìní júbà fẹ́ nìkan ìní foríbalẹ̀ fẹ́ nìkan illallah fọlọ́run Muhammadu rasulullah Muhammad ọlọ́run rán ní sì máa wá bí ń ṣe máa tó fi rán ń tẹ̀lé ó ti di mùsùlùmí. ẹ̀kejì wa iqamatu as-salati kọwàá lọ máa kírun irun ó ní connection láàrin àwa àtọ́lọ́run as-salatu silla salat is a kind of connection tó bá ti ń kírun lẹ́ẹ̀márùn-ún ojú ọ̀rẹ́ kó ti connect mọ́ lọ tó bá connect mọ́ lọ́run ó lè rọ́lọ́run sí gbogbo iṣẹ́ rí tá bá dé á ṣe gbogbo àṣẹ ọlọ́run tá láàdé á tẹ̀lé àfikà kírun lọ́lọ́run ó fi gbà ní ó fi work ní ó fi nítumọ̀ ọ̀ṣọ́ òun Ramadan ara àwọn pílà Islam yẹn ọgbàwẹ̀ àbí wọ́n zakat ká máa yọ sàká àbí sàká fún ẹ tó lówó lọ tó wo rẹ̀ wọ̀ sọ́dákà fẹ́ni tí ò lówó lọ ẹnu wọn bá tápá rẹ̀ bá ká ó fi ṣètọ́rẹ àánú ẹ̀wọ̀n ìwà rẹ̀ táwọn èèyàn lè benefit ń bẹ òun lọ dá Islam sí méjì lẹ́yìn ìgbà tá a ti mú láìláìláì lọ́tọ̀ tá a ti múrun tán kí ló kàn ká máa tọrẹ olówó yọ dèdè tó Ọlọ́run fẹ́ ìwọ tó lówó yọ sàdákà tágbára rẹ̀ bá gbé bágbára rẹ̀ ò gbé náà tẹ́mi rẹ̀ fẹ́ yọ wọ́n máa bọ́ gbé sí pé kápọ̀ bá ní oóṣù kí ni ọyọ̀ yẹn ni pípọ̀ ọmọ ẹlẹ́mìí rí sáwọn èèyàn ẹ̀mí pé ọmọ ṣàánú èèyàn ẹ̀mí pé ó sáfọ̀mù èdè ènìyàn ọ̀ràn lọ́wọ́ tó bá ní ó yọ pọ̀lú akẹ́kẹ́rẹ́ àwẹ̀ olóṣù kan táàgbà lọ́wọ́ ẹ̀yẹ wa pílà kan nù pílà Islam tí máa jẹ́ kí Islam téèyàn ó ní oṣù kí ni kó strong ẹ̀yẹ ọ̀rọ̀ pé Islam wa táà máa ṣe nínú Ramadan lọ dájú gbogbo Islam time practice ìtọ́wà ní Ramadan ni máa dájú àwọn oṣù yòókù kò lè dàbí Ramadan lẹ́lẹ́ gẹ́gẹ́ pé oṣù lásàkọ́dí ọ̀dàbí Ramadan wá gbọ́ àlè dàbí nínú oṣù míì bá ṣe máa rí nínú kíni Ramadan láàrin àwọn àtọ́lọ́run wa lẹ́yìn náà ni hajj mo ti sọ pílà bá ń ṣe ẹmọ tó dé tí mo fi pé àwọn fẹ́ǹsì yòókù yìí ní ihsan Jibrilu náà anábì sàlàyé ihsan náà an ta'buda Allaha ka'annaka tarahu ìjẹ́ ń pè ní ihsan ká máa ṣe dáadáa ìyẹn ni pé pírísìpù àti ṣe dáadáa ni pé gbogbo ká tó bá fi ń sin lọ́n gbogbo wa tó bá ń wù ọ máa ṣe bí ìgbà pọ̀ ń rọ́lọ́ ni ó lè mọ́ rí àbóhun ṣe kíni ó rí ọ ihsan
ó ní pé gbogbo kátàrà fẹ́ máa ṣe ká máa ṣe bí ìgbà pọ́ lọ́hún wò wá torí pé bí wo ò tiẹ̀ rí pọ́ lọ́hún rí ọ wo ọ̀rọ̀ ọlọ́run ò rí wọ ẹbọ́rọ̀ mi nìsín kí wá ní zarwatu sanami islam al-jihad zanami gangan ike ẹ̀yìn ràkúnmí ni sẹ́yìn pé máa ga ṣùgbọ́n tó fi sọ pé zarwatu zanami ni pé ibi tó ga jù ní islam òun náà ní kí ni o al-jihad kí wá lóde zarwatu zanami òun ni pé ibi tó ga jù oye ibi tó ga jù ní islam òun náà ní jihad kí ni jihad jihad òun náà fi spread islam làwa fi rí that is jihad tó yẹ pé tí ìlúkìlú tí mùsùlùmí ọba ti ṣe mùsùlùmí rẹ̀ yóò mọ ara rẹ̀ ní àbùkù ọmọ kan tó bá ń kàn yóò mọ kan islam rẹ̀ nù láti ilẹ̀ lárúbáwá láti maka títí dé sokoto títí dé lọrin jihad débẹ̀ gbogbo lẹ́yìn báyìí kò sáfà kankan tó pìrìtì jihad wọ́n mọ òun ọ̀tako àwọn afáwọ̀ ọ̀tako àwọn kò sẹ́yìn kankan practice jihad ibi ọ̀nà ọ̀yọ̀ ń bì ní alimi muhammadu sọ́ọ̀lì jonta sáńpè ní alimi ìbọn ọ̀yọ̀ ń bì lọ́gbà wọ́n dà láàmú ni ó dógbò mọ́sọ̀ wọn ò fún láyé dáadáa nígbà tó dé lọrin ó rí pé ọ̀sọ́ba kankan tí ó dàmú láàmú nílọrin ọwọ́ bẹ̀rẹ̀ sí máa káwọn ọmọ kí ó dẹ̀ ń ṣe wáàsí at the same time àwọn tí ń kọ́ kí wọ́n kọ́ wọn níbẹ̀ ṣe jagun náà ṣé kèsà àdìsí ànábì ló sọ pé àwọn ọmọ yín kéékèèké ẹ̀kọ́ wọn níbẹ̀ ṣe máa kàfà bí ó ṣe máa shoot àti bí ó ṣe máa mú òkun bí wọ́n ṣe máa wẹ̀dù ẹ pé ìjíṣẹ́ ọlọ́run ọmọ kékeré ọgbọ́dọ̀ mọ́mọ́ odò wẹ̀ ọmọ yín wo ní bẹ́ẹ̀lẹ̀ Yorùbá tó wà mọ́ odò wẹ̀ àgbàlagbà gan wẹ̀ tí ó bá gbé lọ lókun ta ló gùdù shooting ní ẹnìkan abẹ́ fi ṣe nítorí ẹ̀ jẹ́ ti message Islam tí ó jẹ́ mọ́kílẹ̀ abẹ́ fi ṣe àdíṣe àti gbàgbé ẹ̀ bá a ṣe gbàgbé àdíṣe jẹ́ àdìrà anábì ní màmá àtàyè máa kunu yín wàlámù yẹt kọjágun àdíṣe sọ̀yẹ̀ wàlámù yẹn ni wùlù gàṣùwà kò tó fi sẹ́mi kó fẹ́ jagun máa tàmì tata jahiliya tó bá kú ikú kú gbètè lókù ṣe ṣe ń pò lógun ní pípọ̀ owó aṣọ́ọ̀ṣì kọ lọ àtàkì wọn bẹ̀rù rárá ẹni òṣèwà àti fáwọn Christian ẹlẹ́bọ ni óyé tó bá gbà wọ́n máa bọ̀ tí wọ́n bá gbà ẹ̀ fi hàn lẹ̀ làkùndí inú kú jihadi láàyè o jihadi wà fún pé nǹkan mẹ́ta ni jihadi wà fún óyé jihadi la lè fi protect Islam gangan ni o tí ò fi ní bàjẹ́ nàbà wọn yẹn yé Islam gangan tẹ́ ẹ̀ bá fẹ́ yọ bàjẹ́ àfi kí jihadi wà. Number 2 jihadi la fi lè protect Muslim tẹ́ bá fẹ́ place Muslim sáàyè tí nǹkan ò ní ṣe tí ò ní kọ resource jihadi wallahi ta'ala. Number 3 ẹ lè complete Islam láyé ẹ lè rí Islam complete ìyẹn pé ẹ lè rí establish kẹ́ gbé kalẹ̀ bí Kùránì ṣe wé tí ọba ti jihad ṣe bí topic ni jihad àwọn àpàdà sí gbèsè ara mi gbogbo ló ṣe jihad àwọn tó kójọ ọwọ́ ọ̀rọ̀ ṣe hàn lórí ọ̀dẹ̀ ni wọ́n lọ mọ́ ṣe training so báwọn bí ṣe ń kó àwọn àfáà káàkiri àwọn tó mọ wá sí ṣe káàkiri àwọn ọmọ tí ń kéwú káàkiri ó ń kọ́ ọmọ ogun náà káàkiri iṣẹ́ tọmọ ogun wọn ó ṣe ọwà gbogbo ẹni tó rí àdẹ́bì pé ó ní security kò lè kàn lábùkù kọ̀dọ̀ síbi tánà bí ó ti dúró láti sọ̀rọ̀ tí ò ti ní sọ kí ni o ǹjẹ́ ń pè ní jihad ni pé gbogbo ẹni tí jihad bá ń bẹ nú ẹ̀rù rẹ̀ Ọlọ́run máa fún ní ọba gbogbo ẹni tí bá ń ṣe dáwà tí ọba tí jihad bẹ́ẹ̀ Ọlọ́run ò ní fún lọ́ba yóò ṣe wáàsí lásán ni kò ní jọba àwọn Bani Israila ànábì kan bẹ láàrin wọn ìyàwó ń jẹ wọn látọwọ́ Jálútà Gòláyàtì Jálútà sáà yóò máa àtàkì yóò máa pa wọn yóò máa fi àjẹ yóò máa kún wọn lẹ́rú yóò gba dúkìá wọn yóò gbogbo wọn àwọn Bani Israila wà lọ bá ànábì ti bẹ láàrin wọn tó rá ànábì àfáà lásán ni kì í ṣe mujahid kì í sọba ànábì lásán ti ṣe wáàsí lásán
bí àwọn àfáà wa ilẹ̀ Yorùbá bí ìwọ náà bí àwa mùsùlùmí ilẹ̀ Yorùbá àyè ṣe jihad o àwọn bàbá títí ń ṣe é bọ̀ láti bí 500 years kò sẹ́nìkan tí ń preach jihad kò dẹ̀ sẹ́ni tó practice ẹ̀ ẹnu bí tí wọ́n ti practice jihad ní Islam ti ní àpọ́nlé di òní àti di ọ̀la Islam yìí kì í ṣe ọlápọ̀nlé torí pé ẹ̀mọ́ ni o ọ̀lápọ̀nlé o tí wọ́n bá ṣe ummatu ànábì jama ànábì ni jama Islam ní ẹ̀ṣẹ̀ umma jama mùsùlùmí ni wá ẹ̀ṣẹ̀ umma ìjọba máa ń pè ní umma làwọn tó níṣe àwọn tó pé lẹ́yìn ìgbà tí wọ́n kẹ́kọ̀ọ́ tán wọ́n wá ń lo ẹ̀kọ́ ọdún 13 tí wọ́n fi ń pè wọ́n ní jama mùsùlùmí ní ìlú Maka wọ́n yẹ ṣe umma ọdún 13 nílùú Maka torí pé Maka ò fún aláyè láti practice yóò lè tẹ̀tẹ̀ ní Maka ní pé ẹ máa gbọ́ sànàbí lẹ́nu ẹ sì farapamọ́ ṣùgbọ́n tí gbà tí wọ́n dé Madina lọ́mọ ogun wà Madina lètò sàkáàtì ti dé Madina iná ni ètò education ti dé Madina lètò kóòtù ti dé kóòtù sẹ̀ríà Madina iná ni ètò health tí ẹnìkan fi odidi ilé ńlá kan lẹ̀ gbogbo ẹni tó bá ti síkì bẹ̀ ní ètò lọ gbà tọ́jú so gbogbo tí ń bẹ Madina yẹn kò sí irú sáfíìsì yẹn ní kí ni o Maka bí ilẹ̀ Yorùbá ni kò sí sáfíìsì Islam wúmọ̀ nílẹ̀ Yorùbá nínú sáfíìsì Islam wúmọ̀ ní kóòtù sẹ̀ríà kò sí ilẹ̀ Yorùbá wọ́n dẹ̀ bí adájọ́ àgbà kan léèrè lọ́sùn bíi ó sọ Franklin ní ó láwọn Muslim ò request fún òfin Nàìjíríà sọ pé tí wọ́n bá request fún káwọn kọ fún wọ́n dẹ̀ máa sọ sálárì ẹ̀ tí wọ́n ti sẹ́mẹ̀ bẹ̀ẹ̀ tí wọ́n request fún àwọn Yorùbá ò request fún Haúsá request fún wáyé tẹ́ request fún tó pẹ́ ṣe woman ni wọ́n máa ìtí wọ́n fi máa pè é ní woman ni pé kéèyàn ní lọ kọ́ dẹ̀ máa kíni kọ́ máa tẹ̀lé lè kó lè jà á náà mí kún sèrè átán Ọlọ́run gbogbo ibẹ̀ ṣe wà yìí mo fún kálukú yín ní òfin tí lọ́dọ̀ọ̀tọ̀ ọ̀tọ̀ ló fi àwọn Júù ọ̀tọ̀ ló fi àwọn Christian ọ̀tọ̀ ló fi àwọn ẹlẹ́bọ òfin àwọn ẹlẹ́bọ wọ́n pè ní customary law wọ́n dẹ̀ ní kóòtù wọn customary court òfin àwọn Christian ní common law wọ́n dẹ̀ ní kóòtù wọn magistrate àti high court òfin tàwọn ní sẹ̀ríà adẹ̀ ní kóòtù tí a náà ní sẹ̀ríà court níbo sẹ̀ríà court wà nílẹ̀ Yorùbá ẹ bá ti dé Ìlọrin tí wọ́n ti ṣe jihad rè ẹ bá sẹ̀ríà court torí pé nígbà tí èbò dé èbò ò lè gbà tán èbò fọ́ọ̀sì wọn pé kí wọ́n wà lábẹ́ òun ó dẹ̀ kó bá wọn gan àmọ́ kò rí gbà tán wọ́n láwọn máa lo sẹ̀ríà àwọn ẹnu wọn bá táwọn bá lè lò mẹ́ èyí tí ò rí gbà tán òun níbẹ̀ lọ́dọ̀ wọn èwo wá kí lè bò wá gbà lọ́wọ́ tí a kí ló fi lẹ̀ kí lè kíìpù Yorùbá kò yé yín ẹ̀yìn yẹn wá àní Yorùbá tí mo sọ kò yé yín ìgbà tí wọ́n dé north tó pé jihad wọ́n fi tó north ó máa ẹ̀yọ̀kan ní bẹ́ẹ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ north máa unite ju mùsùlùmí ilẹ̀ Yorùbá lọ ẹ wo bí àwọ̀ yìí nìsín ibì kan náà gbogbo wọn lọ ẹgẹ́ nìsín mùsùlùmí Yorùbá nítorí pé ẹni tí máa ń ṣe jihad yóò lọ́ba ọba ní máa control ọmọ ogun ọba ní máa control kí ni o ẹ bá ti ṣe jihad bọ́ ọjà àfa ò ti di ọba oye torí o ti ní security o ti lè apply sẹ̀ríà court àbí sẹ̀ríà court tí wọ́n bá dálẹ̀ lẹ̀ Yorùbá yìí gbogbo tí wọ́n ní dálẹ̀ ilé ìparí ìjà ni kò gbọ́dọ̀ jẹ́ court ní kóòtù tí adájọ́ bá dájọ́ gbọ́dọ̀ mọ́ tẹ̀lé abẹ́ẹ̀kọ́ ni tó bá tẹ̀lé ọlẹ́wọ̀n ni àmọ́ sẹ̀ríà kóòtù tọ̀wọ́ àwọn bíi èèyàn lè yarí kọ́ máa bú àwọn adájọ́ kọ́ ní òun òtí ẹ̀ ní dé kóòtù yín mọ́ kò sẹ́ńpà tí ó mú ọ torí kọ́ wọn ò fòfin dé wọn ò fòfin báàkì ẹ̀ so Muslim in Yoruba land without authority without Islamic authority we are just living under Western authority Christian authority the only two authority tí exist ilẹ̀ Yorùbá òun náà ni customary law authority wọn wà àti Christian law tí wọ́n pè ní common law on exist but Islamic law dà sẹ́ni Islamic law yẹn tí yóò sí ilẹ̀ Yorùbá òun ló jẹ́ káwọn èèyàn máa sọ dáadáa tí wọ́n máa sọ ẹgbẹ́ tẹ́nìkan sọ sórí social media ẹnìkan náà tún sọ lórí rédíò ó ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ sọ̀sọ̀ kú sọ̀hún tó bá bí yín dáa tẹ́ ẹ̀ sọ gẹ́lẹ́hùn ẹ̀ lọ sọ́ọ̀lì Haúsá sẹ́ẹ̀ pé nílẹ̀ Yorùbá yìí ìgbà tí ta lọ lọ́hùn tẹ́ fa Kùránì ìyá kọ̀sẹ́ ní ó mú nígbà tí òṣìṣẹ́ mọ́ Kùránì bí ta ní ó mú tí ẹ̀ bá ti ní authority ilé yín ò ní rúfin ojú ọ̀pá olè ọjà ẹ wíkì Islam yín ò tún wíkì ẹ ní rúfin Yorùbá yẹn yé ẹ ní rúfin máa ń sọ fún yín ẹ̀yin wa
ibi tá a kù sí ká lọ mọ̀ ọ́n kì í ṣe ẹ̀bù lọ́lọ́run ó béèrè gbogbo Islam yóò bí alẹ́ rẹ̀ tá a bá ń gbìyànjú tá a ní lẹ́mìí ó sì san àdéhìsí ní tá a bá ṣe jihad ẹni tí ó bá jagun sójú ọ̀nà Ọlọ́run man lam yags ogun ló lò wàlàmí àdéhùn lè gàṣùwà kò sí lẹ́mìí ẹ̀kọ́ fẹ́ jagun máa ta mi tata jahiliya ikú aláìmọ̀kan ni kì í ṣe pé tí wọ́n mí nì tẹ́lẹ̀ lómi fọ́nu o náà ni pé wọ́n ní kọlọ àwọn sọ́ọ̀sì rárá o ṣe nígbà tí ẹ máa ń ṣe Islam tí ó bá dé lẹ́fù pé ó yẹ kí security wà ẹ̀jẹ̀ nìsín kò lè dé lẹ́fù complete Islam o wàláì mọ́mọ́ tí mo ń sọ ààyè ńlẹ́ mẹ́gbàá mi láti ṣàlàyé tán ṣe ìtumọ̀ rẹ̀ èmi bẹ́ẹ̀ ṣe rí mi kò síbi tí mo ti lè sọ̀rọ̀ tó yá àfa kan ní mi tó pé téèyàn bá ní ó kànjà ọkàn mi balẹ̀ wọ́n ní ọwọ́ bá ń jà ọkàn balẹ̀ àbí ẹ̀ kọ́kọ́ àfa àti pé kò mọ̀ nípa jihadi yóò máa pẹ́rọ̀ sọ ni ìwà mi yìí sẹ́rí Islam dédé Islam gangan tí kò bá ti sí jihadi ń bẹ ẹ̀ nílé practice ẹ̀ mọ̀mọ́ tí mo sọ ẹ̀ nílé practice ẹ̀ jihadi ni máa kọ́ sí ìjọba ìjẹ́ kí ni o ìlú Mẹ́kà ìlú Mẹdínà ìlú Mẹ́kà ọgbà ànábì wọ́n lé àbí ọlọ Mẹdínà gbà tó dé Mẹdínà àwọn ará Mẹdínà gbà láàyè wọ́n gbà láàyè débi pé wọ́n gbà kọ́ máa darí àwọn débi pé gbogbo kóòtù tí wọ́n máa ń lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn lọ́mọ kóòtù ànábì wọn lọ àwọn ọmọ ogun ànábì ní sọ́lù wọ́n sì ń sọ bọ́dà wọn ń sọ àárín ìlú wọ́n sì ń sọ bọ́dà àti ń sọ bọ́dà wọn ń pè ní murabitun àwọn aráàlú àwọn ni rọ́ọ̀s kódà níbi láwọn tiẹ̀ náà ti ń sọ̀rọ̀ náà nílé ẹ̀ ní masáàsì ẹ̀jẹ̀ nìsín so ìlú Mọ̀dínà totally ó di Islamic Emirates tó pé Islamic government ní sẹ́kẹ́ni o ní darí ẹ̀ ọ̀dà kápẹ́lú Mọ̀dínà gbà fánàbí wáyé tó kọ́ ọmọ ogun lọ Mẹ́kà ìtumọ̀ ní wípé ká take over nìkan láfi lè apply Islam tọ́lọ̀ bá bí yín lóore gbogbo wípé ìrun ń kọ́ àlàkì ìrun ò ní ìdí káwọ́ authority níbí wọn takò alẹ́ lórí wọn tọ́lọ̀ bá ní àwọn olè ẹ̀sìn máa gé ẹ lọ́wọ́ wọn lọ gé lọ́wọ́ náà ọmọ pé Islam authority lọ gé ẹ tó fàkùrà níyà ṣé ẹ lè fàkùrà níyà ní Saudi ṣé o lè fa yà rọrin Ìlọrin lásán kan tó jẹ́ ilẹ̀ Yorùbá yìí ṣé o lè fa yà mẹ́ kí ló dé ọba abẹ ọ recognize Islam lórí pé gbàtàn fẹ́ dì pẹ̀lú ta lọ́lọ́run wọ́n gbé lọ Ọlọ́rin ni torí adájọ́ ilẹ̀ bí wọ́n ti brainwash gbogbo ọpọlọ wọ́n westernize ẹ̀ wọ́n christianize ẹ̀ gbogbo àwọn adájọ́ tí mẹ́bí àtàwọn lọ́yà tí mẹ́bí wọn bá ní wọ́n fún bá root Islam kí ló dé kò sí institution Islam tó lè mú ọ ronú ìwà mi yìí tẹ́ládé ilẹ̀ Ìlọrin ṣẹ̀yà kọ̀ọ̀tù wà mẹ́ tí wọ́n ń gba owó bí àwọn kọ́ọ̀tù lókùn náà ṣe ń gbowó tẹ́ládé ilẹ̀ Haúsá wà mẹ́ ṣe ìpín tó bá jẹ́ lọ́yà wọ́n máa fún ní rìgáàdì bẹ̀tí níbi tí ò sí ṣẹ̀yà kọ̀ọ̀tù wọ́n á lẹ́nìkan búkú àárín ẹ̀mẹ́tẹ́ máa sọ ní àwọn lọ́yà ní àtàwọn adájọ́ wọ́n ní ẹjẹ́ kíkọ́ àárín ìjà fúnra rẹ̀ náà ó bú Ọlọ́run náà ẹjọ́ ọ̀dọ́ òun àtọ́lọ́run kọ́ Ọlọ́run jà fúnra rẹ̀ kí á ló fẹ́ tàbí jẹ́ múmìnì ibi torí Kùránì ni nítorí Ọlọ́run rábí wọ́n láì jù múdù sàmọ́ wá tí wọ́n láàrùdẹ̀ tí wọ́n bá bú Kùránì bí kan táàbà sọ̀rọ̀ àìṣe wúmọ̀ rẹ̀ ni tí wọ́n bá bú Ọlọ́run bí kan táàbà sọ̀rọ̀ àìṣe wúmọ̀ rẹ̀ ni àwọn àlà wọ́n ní èyí gbìjọ Ọlọ́run kíláàsì á máa wọ Ọlọ́run ká máa bú wọ́n máa ṣèbàjẹ́ sí ara wọn àmọ́ ń gbìjọ Ọlọ́run ó yé wọ́n gbìjọ Ọlọ́run nítorí àwọn àṣẹ náà nù wọ́n ní ká wá jíṣẹ́ wọn nínú iṣẹ́ rẹ̀ ní ká máa gbìjà nǹkan rẹ̀ tó gbé kalẹ̀ ó yé nìsín èdè pé ìgbìjọ Ọlọ́run tí mo mí ni pé tẹ́nìkan wá lóhun lọ pọ̀ lọ́wọ́ àwọn kọ́lọ́pàá kò sí wàhálà tó wá sí àti pátán kọ́ bá ní gbé òkú rẹ̀ wá káànù ojú àǹfọ́tò ṣùgbọ́n ìtọ́lọ̀ ń sọ fún wa pé káwọ̀ gbàgbọ́ wa ń bu wa ní Ọlọ́run orí Ọlọ́run burú Kùránì yóò ṣòfò ní nǹkan kan láìláì tá a bá wà Ọlọ́run yóò máa wà pé àwa ló yẹ ká síkẹ́ni ká sojú sí wa so ní kúkú jùlọ níbi ọ̀rọ̀ mi ni pé aljihad tó jẹ́ téńté rúfin ni o olùlọ́bà Islam lẹ Yorùbá jẹ́ o tó pé jihad yẹn iná ló máa jẹ́ kí sẹ̀ríà kọ́ọ̀tù wà authorized ṣe ìtẹ́ láti gbé kóòtù lẹ́ra ẹ̀ security ọwà ọlọ́pàá wà kóòtù tí a gan tá a lo ọlọ́pàá kóòtù tàwọn tá a mọ̀ pé ní mákàmà every Saturday ṣe ìpá àlọ́ ọlọ́pàá Jésù là máa ń lò àwọn èèyàn máa ti ju tàwọn wọ́n tó ju Jésù tó dúró wọ́n tó ju Jésù tó kíni tó dúró gbọ́dọ̀ pé bá a ṣe wọn àlè lò fún ẹ̀ká ń bẹ̀ àfi ká wọ́ wọn lọ́dọ̀ ọlọ́pàá ẹtí bẹ́ẹ̀ nìsín a ṣe parí ìjà tó lé 200 ìjà míì ó ti wà ní kóòtù tó 15 years àwọn alápadà yanjú ẹ̀ àìmọye family tó ti fẹ́ dàrú tá à yanjú
but n tá a fi ń rí yanjú ni pé àwọn míì ń bẹ̀rù pé tàwọn lè àwọn míì sì ń wòye pé àwọn ló lè ṣe nǹkan ẹgbẹ́ mi sìn lèyàn fi sáárà pàlẹ́ tí ń bẹ lára Islam wà ní jihad làdísì ànábì kan sọ pé màtàrà kakó mu aljihad ẹ lè rí jọ kan kó fi jihad lẹ̀ illa dhallu ànábì ní àfikọ́lọ́ wọn yẹpẹrẹ wọn ìyẹpẹrẹ tó bá àwọn mùsùlùmí lónìí nítorí pé àsìkíni àfi jihad lẹ̀ a gbọ́dọ̀ protect Islam pẹ̀lú kíni o aljihad kì wá ṣe pé gànàgànà ní jihad o ibi tó bá ti yẹ ká ṣe jihad ni ṣe tó bá ti wà nílẹ̀ wọn ní fìlọ̀kulọ̀ lọ wá wọn ní fìlọ̀kulọ̀ sí kíni o lọ wá yóò lè jẹ́ kí a níyì nílùú tá a bá sí kíni tá a bá wà kò síjọ ṣọ́ọ̀ṣì tí ò ní Christian Combat Committee àbí Jesus Army àbí security wọn abẹ́ẹ̀kọ́ wọn ni wọ́n dẹ̀ léètò ní ìjọ wọn ìyẹn ni wọ́n fi rí bùkún lára àjọ wọn làwọn tí a fi ń rọ́ jáde lọ sọ́dọ̀ wọn pẹ̀tà wa kò sí bùkún lára wa kò sápọ̀nlé lára wa lọ́jọ́ wọn máa jáde kúrò lára wa a gbọ́dọ̀ complete Islam Ọlọ́run wà pẹ̀lú wa níparí ọ̀rọ̀ mi ẹ má gbàgbé ìgbàgbọ́ yín ọ̀gá ìgbàgbọ́ ni pé kẹ́ súnmọ́ Ọlọ́run dáadáa kó máa jí yín lẹ̀ lóru tẹ́ ẹ bá ní Ọlọ́run yóò jí yín lẹ̀ lóru tọ́rọ̀ kan yóò ní sùn wọ́n níbo ní ilé Ọlọ́run wọ́n ní ó pé méjì ilé Ọlọ́run láyé wọ́n ló pé méjì mọ́sáàsì ìwálẹ̀ kejì ọkàn múmìnì tí wọ́n bá jẹ́ múmìnì àwọn afá àbílẹ̀ fún pé Ọlọ́run máa gbénú ẹ̀ kì í ṣe pé Ọlọ́run sáàtì yọ wà bọ́nú ẹ̀ jẹ́ pé inú rẹ̀ yọ máa rò pọ̀ mọ́ Ọlọ́run gbogbo ìgbà ni yọ máa rántí rẹ̀ gbogbo ìgbà ni yọ máa bẹ̀rù ẹ̀ wọ́n á sọ pé kí ni bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run nìkan ní ìsìnkí ní bẹ́ẹ̀nu ẹ̀ yóò jí ọ lẹ̀ lóru yóò mú kójú ọmọ tì ọ níbi gbogbo àwọn kan tọ́lọ́run ọ̀fẹ́ ẹ̀rù ó sì máa bọ́ àti dà bàbára Ọlọ́run ò ní ìpìlẹ̀ Islam lẹ́yìn náà káwá dúró ọmọ gbogbo nǹkan tọ́lọ́run bá ti ní àṣẹ tánàbí ní àṣẹ ẹ̀kẹta káwá struggle láti pọ́n Islam yẹn lé ká organize ẹ̀ jihad nìyẹn ká organize ẹ̀ gbogbo nǹkan tó bá yẹ ká nílé ètò ká ní ọlọ́ni kuntum khayra ummati ẹ̀yin níjọ́ tó dáa jù ukhrijat linnas mo present yín fáwọn yẹn kuntum khayra ummati umma ní yín tẹ́ ẹ dáa jù Yorùbá ṣé umma ní á torí umma yẹn lọ́lọ́wọ́n bá ròyìn inú Quran pé wa ana hadhihi ummatukum ummatan wahida ìjọ yín ìjọ kan ni ṣé ìjọ kan ní á ẹ̀jẹ̀ bá pè ní ummatu wahida ó gbọ́dọ̀ ní ẹ̀sẹ̀ kan ṣoṣo ìyẹn ní Quran àtàdís ní gbogbo ọjọ́ máa tẹ̀lé ó gbọ́dọ̀ ní olórí kan ṣoṣo ọ̀kan tí àwọn olórí la ní tí wọ́n pín wa nílẹ̀ káàró jẹ lẹ́yìn náà tá a bá ti lè ní méjèèjì ìjọ kan náà láàjẹ tá a bá ní ọ̀rọ̀ kan náà tá a jọ ń gbọ́ ṣe Quran àtàdís tá a sì ní olórí kan tí ń tù tí ó ṣe pé àwọn kan tébù náà ń tu pẹ̀lú fẹ́ inú wọn àti pé ìjọ kan náà ni ó jáde wá láti kíni lára méjèèjì ìjọ ń pè ní ó mọ̀nà ukhrijat linnas nígbà tẹ́ ti unite yẹn tẹ́sí ń tẹ̀lé iṣẹ́ tá a rán yín sẹ́ pé iṣẹ́ wa formation woman tán bá ń wò báyìí yóò máa gbógun ti bàjẹ́ yóò máa pèyàn sí dáadáa yóò ní security lára yóò ní ètò ẹ̀kọ́ yóò ní ètò health yóò ní financial program tẹ́pẹ́ ẹnikẹ́ni tó bá ní financial problem house yẹn ní ọ̀lọ́ òun náà máa pè ní baitul mal yóò ní ètò bàdà yóò ní ètò wáàsì tí ó máa mú kéèyàn máa rọ ìyẹn ni pé ẹ gbogbo ètò tí mo rà dákan bó ṣe wà ní Quran nìyẹn ukhrijat linnas tẹ́ bá ti jẹ́ báwọn ukhrijat linnas ẹ ti lè jáde sáwọn yẹn today mùsùlùmí wà ń lu ìlú sí ìbàjẹ́ tí mùsùlùmí bá wà ń lu ìlú ò lè bàjẹ́ ṣe ń fún yín láṣìírí kan ẹ lọ ka rìpọ́ọ̀tù South West tàbí kẹ́bìrì lọ́wọ́ àwọn tó bá mọ̀ nípa crime àǹjíyàn gbé àǹpáyàn àti gbogbo wa crime pátá tọ́lọ́pàá máa ń rìpọ́ọ̀tù ẹ̀ abẹ́sẹ̀sì máa ń rìpọ́ọ̀tù ẹ̀ táwọn security máa ń rìpọ́ọ̀tù ẹ̀ ní gbogbo lẹ káàró òjìire Ọ̀ṣun ní tiẹ̀ kéré jù òun ló gbópò kẹfà nínú state mẹ́fẹ̀ẹ̀fà Ọ̀ṣun nípò kẹfà ṣáà local government ti Ọ̀ṣun ó jẹ́ 30 àbí 31 local government tí ó kọ́fà owó tó ń pè ní ìwó local government wọ́n lè pín o ṣùgbọ́n local government ìwó tó jẹ́ ìwó tán òun ló lé èèyàn tó pọ̀ jù táwọn security láwọn expert kọ́ yẹ pé ibẹ̀ náà ni crime ó ti gé ni ló ti pọ̀ jù for your information lọ́sùn ìwó ni crime ẹ̀ kéré jù mo sì gbọ́ lẹ́nu àwọn security tán sọ yìí pé nítorí ẹ̀sìn kéwú àtẹ̀yìn bẹ́ẹ̀ ni ẹ ṣe wí nu àtẹ̀yìn tẹ̀ ràn án lọ níbi òtí mẹ́bẹ̀ sọ pé
tí wọ́n bá ní kíta àwọn security ọmọ ṣiṣẹ́ mọ́ òun máa wá tán gbé òun pò ń bí òun ní ìlú wọn sì start ẹ̀ wọ́n ní because iṣẹ́ security ò ṣe é ṣe ń bì láìsí àwọn èèyàn tàwọn ó ní gbogbo àwọn security ò ṣe é rí láìlè lórí over 20 years rèé wọn ò lè mú security wa kọ́ jalè wọ́n lè mú orders àwa mẹ́ta là ń sọ́lù ẹnìkan wá jọ ẹ̀wà gbàtà àkọ́ bẹ̀rẹ̀ àmọ́ fìgìláńtẹ́ àsìmọ́ lẹ́dẹ̀ ńgbọ̀ ya ọlọ́pàá mú lọ́dẹ ọlọ́pàá mú fìgìláńtẹ́ ńgbọ̀ ya kò tí a sì jọ wọn mọ́ ọwọ́ àkàwà nìkan èyí tó tún jọ ẹ̀wà náà ní OPC àwọn náà tó jalè lọ́dà ń bẹnu wọn tó pé àwọn gan la fà lọ́lọ́pàá lọ ọwọ́ àkàwà nìkan kí ló dé nítorí pé security tẹ́ fẹ́ sìn gbé kalẹ̀ ní kí ẹ bá ní the best o ṣùgbọ́n tó pé security tẹ́ fẹ́ sìn gbé kalẹ̀ ní tó jẹ́ kí Ìwó jẹ́ the best lórí ṣé tí Ìwó bá sì jẹ́ the best láàrin state mẹ́fẹ̀ẹ̀fà ní south west ajá gbogbo south ìlú wo ló ní fọkànbalẹ̀ jù yàtọ̀ sí ilẹ̀ haúsá lẹ tó ti lè mọ́ rí èèyàn tó dáa ìyẹn lọ́wọ́ tó pé kí ló dé tẹ́sìn ti wó ìfúra ayé rí bó ṣe rí mẹ́ta ni àríjọ tí ń practice security àwa ara àwọn àfáà tí wọn ò ṣe wá bí àwọn àfáà lù mí ìsọkúsọ wọn ń wò àwọn àfáà sábà máa ń pọ́nra wọn lé sẹ́rí àwọn ìlú yòókù tí wọ́n bá pẹ̀lú alálùsọ́nà bí àwọn dàkàtìrà àwọn tó lọ sáádùn ìjà wọn mọ̀ jà kì í ṣe ìjà lásán wọn mọ̀ takura wọn àwọn ọmọ kí wà ní ibi tí wọ́n sì kíni tí wọ́n yà sí ní ìwò ọlọ́run wò pé káwọn afá owó rẹ̀ dáadáa wọ́n súnmọ́ra wọn wọ́n tún lẹ̀ mọ́ba wọ́n manage ọba náà sì kíni wọ́n manage wọn so ó jẹ́ kí ẹnu wọn bá kékeré ó kéré o ṣùgbọ́n ẹnu wọn bá kékeré wọn rí kò sí mẹ́ta tẹ́ ti lè rí nọ́ọ̀tì lòkùtùkù kí ló tẹ́ ń sọ pé àmọ́ Islam kápò ń bá ní o ẹ fi jẹ́ àdùkù subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alhamdulillah.